in tó fi wá pe àwa ní ìrí rẹ̀ ni wípé ó ní nǹkan kan tí àwa fi jọ Ọlọ́run nínú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá tí àwọn nǹkan tó kù ò ní. In tá a fi jọ Ọlọ́run yẹn òun ni ó fi ń pè wá ní ìrí rẹ̀ tó fi ní ká dé ènìyàn ní àwòrán wa ní ìrí wa. Ìrí yẹn túmọ̀ sí pé in táwa fi jọ Ọlọ́run yẹn àwọn tó kù ò fi jọ, àwọn tó kù ò ní. Àwa ènìyàn nìkan Ọlọ́run fún ní agbára àti fi kíní yẹn jọ Ọlọ́run. Náà kí wá ní tá a fi jọ Ọlọ́run? Mo pe ènìyàn ní ènìyàn. Ènìyàn túmọ̀ sí ẹni tó lè yàn, somebody that can choose. Ọlọ́run lè yàn, àwa náà lè yàn. Ara àwọn nǹkan tá a fi jọ Ọlọ́run ni mo try láti state fún wa yìí. Ènìyàn lè yàn, Ọlọ́run lè yàn. Mo lè choose wípé ẹni yìí mo nífẹ̀ẹ́. Ọlọ́run lè choose wípé ẹni yìí òun ni àyànfẹ́ mi. So a lè yàn, Ọlọ́run lè yàn. A lè ronú, Ọlọ́run lè ronú. A lè jọba lórí nǹkan, Ọlọ́run ń jọba lórí wa, ó ń jọba lórí gbogbo ènìyàn, ó ń jọba lórí ẹranko, ó ń jọba lórí ewébẹ̀, ó ń jọba lórí omi, ó ń jọba lórí igi. Àwa náà ń jọba lórí ara wa torí pé ìlú tá a wà ó lọ́ba, ó níjòyè, capacity to rule. Ọlọ́run ní capacity láti rule. Ó fún àwa náà ní capacity láti rule lórí àwọn kan. A lè yàn, Ọlọ́run lè yàn. Bá a ṣe jẹ́ ènìyàn yìí, a lè yàn wípé ó dá ẹni tí mo fẹ́ mọ̀ sìn ní masters tí mo fẹ́ choose fúnra mi lélẹ́yìí o. Ẹranko ò ní agbára láti choose master fúnra ẹ̀. Ẹni olówó tán bá fi lé Olúwa tán bá fún náà ni pé ó dá o master rẹ̀ rèé o, ata ò fún lágbájá o máa bá lágbájá yẹn lọ. Òun náà lolúwa rẹ̀ kò ní any alternative àbí kò ní choice láti choose wípé Olúwa tí mo fẹ́ mọ̀ sìn àbí ẹni tí mo fẹ́ bá lọ olówó mi lélẹ̀. Ènìyàn ní capacity láti choose pé no, ẹni tí mo fẹ́ sìn ní olówó mi lélẹ̀. Ó lè choose láti sin Ọlọ́run, ó dẹ̀ lè choose láti sin ìdàkejì. So ara àwọn attributes tá a fi jọ Ọlọ́run nìyẹn, tá a fi jẹ́ ìrí Ọlọ́run tó jẹ́ pé àwọn nǹkan tó kù tí Ọlọ́run dá tí wọ́n ní nǹkan yẹn. People can do and not do. A ní báwo ni kí n ṣe pé for example sìn tán bóyá wọ́n ta ní ayé àtijọ́ tán náà máa ń ṣe òwò ẹrú, wọ́n máa ń ta àwọn kan fún àwọn kan, àwọn kan fún àwọn kan. Tán bá ta ẹ̀ fún láyé ìsìn, tán bá ta ènìyàn fún ènìyàn, tán wá fi ẹni yẹn síbì kan nínú yàrá kan pé ó yá o, ibi tá a fi ọ́ sí pé kó mọ̀ gbébẹ̀ lélẹ́yìí mọ́ kú òǹbẹ o, ènìyàn ni wá. Tẹ́ni yẹn bá kú òǹbẹ tán, a lè gbọ́n bàtà wa pẹ́pẹ́pẹ́ tíbẹ̀ yẹn ò bá tẹ́ wa lọ́rùn, ká wá bá a ṣe máa japa, tá a ṣe máa kúrò níbẹ̀ yẹn tá a ní sí níbẹ̀ mọ́. Ènìyàn lè do beyond bí ẹranko ṣe lè ṣe. Yes, tó bá yẹ pé ẹranko ni wọ́n tà fún èèyàn tí wọ́n create yàrá kan fún pé àmọ́ fún ọ lóúnjẹ ń bẹ̀bẹ̀ ni kó mọ gbé bẹ̀ ni kó wà. Ẹranko ò ní capacity àbí ọpọlọ wípé mi like Olúwa ẹ̀, mi like olówó yìí, ẹlòmíì ni mo fẹ́ sìn, jẹ́ n kúrò ń bẹ̀.